Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today is 9 June 9, 2023. À ń sẹ́ndì àwọn product wa láti South Africa DHL. À ń sẹ́ndì ẹ̀ lọ sí ìlú mẹ́ta. À ń sẹ́ndì ẹ̀ lọ sí Indianapolis ní United States of America. Bákan náà ni à ń sẹ́ndì ẹ̀ lọ sí Ontario ní Canada. Bákan náà ni à ń sẹ́ndì ẹ̀ lọ sí Helsinki ní Finland. Ìlú mẹ́ta tá ń lọ nìyẹn. Wọ́n tó wà tó ní diabetics, tó ní asthma, tó ní stroke, gbogbo èké nínú àìsàn tó ń dẹ̀dá láàmú, both natural and spiritual àìsàn. Ẹ gẹ́ẹ̀tì product wa kò síbi tẹ́ wà lórí gúnmẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tá a ti ní deliver fún yín. A sọ̀rọ̀ nípa miracle leaves wa fún yín. Obìnrin tí wọ́n ti gbé nǹkan sínú ovary ẹ̀, tí wọ́n gbé nǹkan sínú uterus ẹ̀, ilé ọmọ ẹ̀, tí wọ́n jẹ́ kó bímọ, tí wọ́n jẹ́ kí ẹ̀gì yẹn fertilize láwọn ẹ̀mí òkùnkùn abẹ́ tí wọ́n ti gbé nǹkan fún jẹ tó ń dá láàmú àbọ́fà tó ti pẹ́ lára. A ṣe gbòógì pẹ̀lú mọ́ ìzẹ́mzẹ́m pẹ̀lú ewé tó lágbára 100 ọ̀tọ̀ọ̀tọ̀. Bákan náà ni ọ̀lẹ̀ wọn a sọ fún yín pé ikú nìkan ni ọ̀lẹ̀ wọn ò lè wò. Gbogbo àwọn àìsàn ńláńláńláńláńlá diabetes ní cancer ní hypertension ní stroke ní bẹ́ẹ̀ ni even epilepsy àtẹni tó ń forí kókó alátakùn tó ń jẹun lójú oorun. Bákan náà ni bulldozer melt fibroid ó wà effective gan fún obìnrin tó ní blockage tube àbí tó ní fibroid ètò ọmọ yẹn pátápátá. Bákan náà ni ẹgẹ́ẹ̀tì caterpillar ó wà effective fóbìnrin tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run bá fọmọ ẹgẹ́ẹ̀tì caterpillar. Bákan náà ni ọkùnrin tó ní ìdákọ́lẹ̀ tí aróbòsà ń dà láàmú ẹ gbìyànjú ẹgẹ́ẹ̀tì caterpillar àti transformer 1100 power. Gbogbo ètò wa dẹ̀ wà halal àṣẹlẹ̀ fáwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn àti fún gbogbo ayé. Nítorí Ọlọ́run ìgbà tọ́lọ́run dárúkọ oyin nínú Al-Qur'ani fi shifa ul nasi ló pé kó máa jẹ́ ìwòsàn fún gbogbo èèyàn. Èyí tá a ṣe ìwòsàn ní fún gbogbo èèyàn. Egbògi láti India, láti China, Arab country àti láfíríkà alápapọ̀ síbi ọmọ Ìlọrin lèmi. Àwọn ẹ̀kọ́ tí mo bá ń lé ni àti èyí tí mo tún wá lọ kọ́ kíyàn tó gba doctor àti professor lórí spiritual kò easy o. Ẹ gbìyànjú ẹ WhatsApp wa lórí +276129563889. Innal izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Orí gbọ́mọ̀rẹ̀ àgbáyé gbogbo ibi tí mi tẹ́ bá wà product wa débẹ̀ fún yín DHL láwà yìí. À ń sẹ́ndẹ̀ lọ sí America, à ń sẹ́ndẹ̀ lọ sí Finland, à dẹ̀ sẹ́ndẹ̀ lọ sí Canada. Bismillahi ta'ala. Massalamu wa ilal liqa.